merciful God. Merciful God. Ọba tó ṣoore fún mi ṣoore fún ẹ tó ṣoore. Ọba kan àti kalẹ̀ yìí. Adúró pàìpàì lẹ́yìn aṣòótọ́. Kò jẹ́ ronú ibi rárá. Merciful God. A tún ti dé sórí ètò lónìí, ẹ má mà bínú pa apẹ́, ìrètà kò lẹ́yìn ló jẹ́ apẹ́ o. Màmá wípé ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá. Òní ọjọ́ ajé ọjọ́ kẹrin a tún ti dé o, ẹ kú àbọ̀. Ó dá gbogbo mi tẹ́ tọmọ tẹ́ kìtàrà. Ó dá gbogbo mi tẹ́ tọmọ tẹ́ kìtàrà. Ìgbòkègbodò mi ìjẹ́ kọjá sórí asán. Ìgbòkègbodò mi ìjẹ́ kọjá sórí asán. Òun yan fàdà lójú àpẹ̀kọ̀. Bí ọ̀pọ̀lọ́ ṣe ń yan lójú ẹlẹ́gùsì. Mo ní àwọn èèyàn tún ti wọlé bàbí lọ́tún lọ́sì lórí Dayo Agboola wọ́n ti wọlé, orí Baba ló ń ta wọ́n ti wọlé, orí Sámìsì wọ́n ti wọlé. Mo kí gbogbo yín o, ẹ kú àbọ̀. Ruth Ọláìdé Adéjùmọ̀ mo rí yín, ẹ kú àbọ̀, ẹ kú iṣẹ́ òní Ṣọ́wọ́nyá. Ẹniọlá Akínláyọ̀ mo kẹ́yìn náà o, ẹ kú àbọ̀. Good afternoon and happy first Sunday in the month, happy first Monday in the month of June. Ruth Ọláìdé Adéjùmọ̀ ló sọ bẹ́ẹ̀. Ẹ kú ojúmọ́, ẹ kú àbọ̀ gbogbo yín mo kí o bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ẹ má bínú pé pẹ́ wá díẹ̀ lónìí, àwọn ẹ̀rọ wa náà ṣe mọ̀kànmọ̀kàn bákan ẹyin ṣe mọ̀ pé máṣíìnì anytime náà lè sọ pé àwọn fẹ́ dáwọ́lẹ̀. Tẹ́ ẹ̀ bá sì wá mojú wọn wàhálà ni, thank God pé a lè combat wọn. Ẹyin orí ètò Ṣọ́wọ́nyá náà la wà o, mo kí yín ẹ kú àbọ̀. Stanley Oris mo rí yín o, ẹ kú àbọ̀. Ọ̀túnba Fẹ́mi Fádípẹ̀ Fẹ̀mọ́là Kásítà erin lọ́mọ ẹ kú àbọ̀ o. Tèmídayọ̀ Ògúndìran mo kẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò àtúntìdé o. Bàbá wa Adébísí Adébáyọ̀ àrẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń wọlé láàrin yín. Ṣọ́wọ́nyá yẹn rèé, Sani Adé olóńdún lọ́wọ́ ẹ bá a gbọ́ ẹyin let's go there. Ọ̀nà yóò wù Jésù lè rà ló ń bá mi ní pátápátá. Merciful God. Àbídọ́lù bàbá. Àbídọ́lù bàbá ọkọ. Àbíyí Olúwa. Àbíyí ọba ọkọ.
bá mi òkè dòkun ọmọ ìyá àdúrà bó ni ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yáyẹn rèé Dayọ̀ Agbọ́lá rédíò TV náà ni ẹ kú àbọ̀ àrí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ṣáàfíà lẹ́wà ẹ bá ń rábàbà fọ́bà ògo òun lọ́ba tẹ́rẹ̀ẹ́rẹ́ kárí ayé ẹyin lọ́wọ́ tá a wà yìí mo ní ẹ má bínú púpọ̀ wá díẹ̀ ẹyin à ń tú ẹ̀rọ kan ṣe ni ṣùgbọ́n ọlọ́ọ̀ba ojú ó gbọ́ òun lẹ ṣe rí wa tá a pẹ́ báyìí ẹ̀sẹ̀ ò sẹ́ bẹ́ẹ̀ rí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o mo kí yín ẹ káàsán níbi tẹ́ wà Ọlábọ̀dé Quadri bàbá Dávídì àrí yín o bóò ni mọ́mì wa ń kọ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú weekend báwo weekend ṣóṣá prapra ẹ kú àbọ̀ sórí ètò wa óre. Ọba tẹ́rẹ̀ẹ́rẹ́ kárí ayé. Ọba tẹ́rẹ̀ẹ́rẹ́ ayé o. ẹ ṣeun Ebenezer Ebenezer Obeni ẹ ṣeun Sani Adé ayin ẹ ṣe Ebenezer Obeni nọ́mbà adásẹ́tò báyìí o Lawal Mustapha Abdulrahim orí yín ẹ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà Pastor Samson Bámigbégbìn láti DC ẹ kú àbọ̀ sórí ètò orí yín ẹ kú àbọ̀. Obey your tech.
ọmọọba Adéèké King mo rí yín o bẹ́ẹ̀ ṣe ń wọlé. Mr Friday Afọláyan láti New Jersey mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò wa ṣọwọ́ yàrá yes let's go there. Kí ló adé kò yẹ kó dákẹ́ wá. ẹ má bínú Káyọ̀dé Babalọ́lá Sake mo mọ̀mọ́ rí yín ṣáàfin lẹ́wà aláàrí yín lánàá àní kí ló ṣẹlẹ̀ mo ní bóyá ẹ tún ti wà ní Canada ni ẹ pẹ̀lẹ́ olówó orí ọdún bóòní ṣẹ́ wà ẹ̀yin orí ètò wa náà la wà yìí o ṣọwọ́ yá bóòní ṣọwọ́ yín yá. èmi ló ń ṣe tó ń skip rọra máa skip o. Fúnmiláyọ̀ Táíwò mo rí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ kú àbọ̀ sórí ètò. mo lẹ́yìn náà o ọ̀nà mi ọmọ ìyá tó relé láìpẹ́ bóò ni àwọn rí lórí ètò ṣọwọ́ yá ṣe ti fírì nù ẹ kú àbọ̀. oríṣi kọ̀míkọ̀mí sí King Sunny Adé ṣùgbọ́n máa yí padà kọ̀míkọ̀mí tó kọ̀ fún wọn ọ̀tọ̀ ló kọ́. Amalinda ọ̀nà mi wọ́n ní thank you tánu ẹ mọ́ borí jẹ́ ẹ mọ́ borí jẹ́ ẹ mọ́ borí jẹ́ ẹ mọ́ borí jẹ́. Bárakùnrin ṣe ń sípò yìí wọ́n gbé kúrò mbẹ́. bóyá bẹ́ẹ̀ nìyẹn ló jẹ́ pé kúrò mbẹ́ o oski Abe Nicholas àríyìn o Abe Nicholas kò rí bẹ́ẹ̀ ṣe wọlé ọ̀nà mi wọ́n ní gifted and talented ọlọ́mọ nìyí bó o níṣẹ́ wa ọmọ olóòkú àbájá lọ́rùn ó yá wo ó yá jó bí dádì.
Rékèrékè búlà. Gbóná bẹ́lí. Orí o. Abe Nicholas Adéjùmọ̀ mo rí yín látẹ̀kọ́. Ẹ kú àbọ̀ sórí ètò. It's Young John, the wicked producer. Wọ́n ní ọmọ òwò ń gbà wò. Alright, Káyọ̀dé Babalọ́lá mo rí lórí èkejì. Ẹgbẹ́lẹ́ síbẹ̀. Ẹgbà yìí síbẹ̀. Wọ́n dà gbóhùn sókè. Wọ́n ṣe yẹn. Ọ̀gá odojú ẹ̀ lónìí. Odojú ẹ̀ wọ́n bínú sí wa o. Machine wa yẹn lórí èkejì. Qdot eléyìí Qdot alágbé Kẹ́mi Bọ́sẹ̀ mo rí yín bẹ̀ ṣe wọlé ẹ kú ẹ̀bọ̀. Wọ́n ní kẹ̀kẹ́ ẹlẹ́mu ló di kẹ̀kẹ́ ẹ má wá. Igbó ọ̀gẹ̀dẹ̀ ní Banana Island ẹgbọ́n yé bẹ́ẹ̀ ni. Amos Ọmọ́túndé mo rí yín ẹ kú àbọ̀. Mo fẹ́ cháchẹ́. Qdot alágbèrè ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ olóko Ìbàdàn ni mo wà olóko ìbéèrè wọ́n bí mí léèrè ìbéèrè. Ọmọ fẹ́ cháchẹ́ gbogbo èèyàn ló fẹ́ cháchẹ́ wọ́n fẹ́ ló lọ mo lè ṣe àkú àbọ̀ sórí ètò.
lórílẹ̀‐èdè Nàìjíríà. A ti ń wo eléyìí nínú eré, a ti ń gbọ́ táwọn èèyàn ń sọ, ṣùgbọ́n ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Níbo Nàìjíríà ń lọ? Which way Nigeria? Which way to go? I love my fatherland. Which way Nigeria is heading to? Sani Okosu ló kọ́ tẹ̀ bá rántí ẹ̀. Olórí Ládùn ọ̀rọ̀ Olúgbàgbé ó mọ̀ tọ́dún mẹ́jọ. Àwọn bàbá ló ń ta àtọ́dún bíi mẹ́wàá. Olórí Ládùn bóòní ṣáàfíà lẹ́wà gbogbo lè ń kọ́ ṣọwọ́ yá. Olúwaṣẹ́gun Joshua mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé o, ẹ kú àbọ̀. Adéṣọlá Àjọbọ mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ kú àbọ̀ sórí ètò wa ṣé wọ́n yá. Tẹ́yìn ò bá ti download radio application wa ẹ lọ download ẹ̀. Dayo Agbola Radio TV ni ó wà lórí Google Play Store. Long time Olórí Ládùn ọ̀rọ̀ Olúgbàgbé, ẹ kú àbọ̀ bóòní how the go dey go. Tẹ́ ẹ bá ti download radio app wa ẹ lọ download ẹ̀. Dayo Agbola Radio TV ló ń jẹ́ wà lórí Google Play Store. Ẹ download ẹ̀, ẹ gbọ́ ẹ lọ download ẹ̀. Ẹ ń gbádùn wa Olúwaṣẹ́gun Joshua, ẹ ṣé wọ́n láwọn ń gbádùn wa, ẹ ṣeun adúpẹ́. Káyọ̀dé Samuel orí yín o, ẹ kú àbọ̀. Níbo ló wá gbé bẹ́ẹ̀sì sálọ? Mo ní kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà? Àná mo mọ̀ gbọ́ breaking news kan àti ìwà gbọ́ kó clear. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn oníròyìn wa wọ́n máa twist ẹ̀ lọ́tún twist ẹ̀ lósì ni? Wọ́n láwọn tálẹ̀ jalè lọ́fà lọ́jọ́ ọjọ́sí lóṣù tó kọjá.
wọ́n náà kọ̀nfẹ́sì pé senate president lórílẹ̀‐èdè nàìjíríà Bùkọ́lá Sàràkí ló rán wọn ṣẹ́ ṣùgbọ́n báwọn oníròyìn ṣe ń béèrè àti rídíò òdodo gbámú arákùnrin ní tọ́ọ̀gì làwọn fún Bùkọ́lá Sàràkí ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́ tàn yìí bò ló ṣe lọ. Ó wá lè dákẹ́ báwọn ẹ mọ́ bínú òní rí bẹ́ẹ̀ lónìí orí bẹ́ẹ̀ lónìí ni ẹyin a máa lò bẹ́ẹ̀ ó yá gbóhùn sókè. Gẹ́gẹ́ bí wòye sọ mo lẹ́rọ wa kan ló ṣèṣe kúṣe ṣùgbọ́n plan B wà plan B là ń lò ẹ ṣe. Àṣà ọ̀sẹ̀ yóò jẹ́ wọ́n béèrè lọ́wọ́ arákùnrin wọ́n ní ṣé senate president ló ránṣẹ́ ó ní no ó ní ṣùgbọ́n pòlítíkù tọ́gì ẹ̀ ní báwọn torí báwọn ṣe tọ́gì ló yẹ káwọn lọ́mọ jalè ẹ gbọ́ kí ló ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà òṣèlú bó bá ọpá bó bá bú lẹ́sẹ̀ ayé. Ṣáná wọlé ìṣègò mo ní ṣé lóòótọ́ ni pòlítíkù tọ́ọ̀gì ló lè lọ́rọ̀ bu báńkì láì ṣe pé lẹ́ẹ̀ tó ràn pòlítíkù tọ́ọ̀gì ní onítọ́ọ̀gì làwọn àwọn lè rọ́ọ̀bù báńkì láì ṣe pé ẹni tó ràn wọn.
ìbílẹ̀ let's go there. Mo ní ẹ bá wa dá sí i ṣé lóòótọ́ ni ṣó possible fún senate president láti mọ ọ̀ràn èèyàn kan lọ mọ́ kówó ní báǹkì èló lówó tábẹ́ kó ń báǹkì ṣó tó dajì sálárì tán ń gbà tán fi máa pààyàn lọ orílẹ̀-èdè nàìjíríà kọ́lọ̀ ń gbà wá o mo láwọn oníròyìn bíi arákùnrin yìí wọ́n ní ṣé senate president ló rán onírara kí wá ló wá dé tó fi wá dárúkọ ẹ̀ ó ní political talk senate president àti gómìnà làwọn agbára jagbára lọ ayín ó kọjá àbí kíáfù ọ̀dà ń gbà ń bolo ti ríbọn ọlọ́pàá kan tán dismiss ló wá kó bọn fáwọn ọ̀rọ̀ kàbìtì àbí tó bá jẹ́ ìní senate president kí ló yẹ kẹ́ ẹ ṣe rú àsìkò yìí ṣó yẹ kẹ́ ẹ resign ni àbí kẹ́ ẹ sá kúrò lórílẹ̀‐èdè àbí kẹ́ ẹ máa wòran bóyá wòran wọ́n lábà ọ́ jẹ́ oláàlébà ọ́ jẹ́ tó bá lo àgbẹ̀ olùdínkọ́ èèyàn mélòó ló fẹ́ fìdí hàn òṣèlú kọ́lọ́hún gbà wá. Blessing Okoye mórí yín o bẹ́ẹ̀ ṣe ń wọlé lè mí sí ẹ̀ mórí yín ẹ kú àbọ̀. bó ṣe máa lùlù tàbí kọ́ ní àfojì tó bá dàbí ẹni tó ní. Kò sí bó ṣe máa lùlù tàbí kọ́ ní àfojì. Sashina Peter rèé Afrojuju master. Àjọṣe ọmọ pèsè lùtìjọ. Shina Peter tó lọ́kọ̀jù. Àfojújọ ìfẹ́ ti fi àwọn. A fi àsìkò yìí ṣe happy birthday sí Pastor Dáre Akíngbadé. Pastor Dáre Akíngbadé ìkan lára àwọn pásítọ̀ wa ní CAC Salvation Center ní Portmore bí. Ìgbà ọdún kan ní o happy birthday. Kétò tó parí a máa play orin birthday yín fún yín. Orin ọlọ́jọ́ bí a máa play fún yín. Mo kí yín ẹ kú àbọ̀. Right now, we are ready to play music, we are ready. Mo ní ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn tán bá ti mú ààrẹ tán mú gbákejì ààrẹ Speaker of the House, President of the House olódùkú o òun lẹ́nì kẹta lórílẹ̀‐èdè ẹnìkan wá ní àwọn jẹ́ political tọ́ọ̀gì ẹ̀ fún àwọn làwọn bá dàbò rú torí pé àwọn bá dàbò rú yẹn ló jẹ́ káwọn lọ jalè ṣóun ló ràn yín wọn lòun kọ́ ṣùgbọ́n torí pé àwọn jẹ́ tọ́ọ̀gì ló jẹ́ káwọn máa jalè orúgbó bọ̀ o orúgbó bọ̀ it is rúgbóyìn bọ̀yìn orúgbó bọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ Ayọ̀bámijí ọpẹ́ olúwa mo rí yín o Ayọ̀bámijí ọpẹ́ olúwa mo rí yín Bọ́láńlé Abíọ́dún Ìdòwú Ajíbóyè múlẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọwọ́nyá rèé Dayọ̀ Agbọ́lá rédíò TV náà lẹ́wà
Sashina Peter ló ń play fún wa lọ́wọ́lọ́wọ́ oore. I say dance, 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 I forget your sorrow. Dance, 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 I forget your sorrow. Jẹ́kájò, 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 ijó Sashina oya. Oníwèrè ló ń wèrè o, ẹ̀yọ́. Àwọn onífújì wọn ló fojú wọn, ẹ̀yọ́. Àwọn lápàdà wọn, ẹ̀yọ́. Àwọn oníjújú wọn ló fojú wọn, ẹ̀yọ́. Aláwọ̀ èdè làwọn èdè ẹ̀ o, ẹ̀yọ́. Olúwa ṣìnà lápòjù jẹ́ o, ẹ̀yọ́. Ìjọ ṣìnà. Godwin Augustine Ani, I can see you. Godwin Augustine Ani, mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa. Ṣọwọ́ yàrá ẹ kú àbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀. Mo ní tẹ́ ẹ bá ti download rédíò app wa ẹ lọ download ẹ̀ ní kánmọ́ kíákíá. Bíi 5 or 6 megabytes náà ni kíákà yìí tàbí sọ̀rọ̀ yìí ẹ ti download ẹ̀ tán. Ẹlẹ́jogún Máyọ̀wá Dámilọ́lá mo rí yín o. Ó dẹ̀ pé àtìkó lẹ ti ń wọlé mo rí yín láti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹlẹ́jogún Máyọ̀wá Dámilọ́lá mo rí yín ẹ kú àbọ̀ ẹ̀yin náà ṣe lè jójó ṣínà ó rè é. Oníbẹ̀ bá ṣe ń jójó ṣínà kẹ́ ẹ mọ́ bá a fojú wo kí ló ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹnì kẹta lórílẹ̀‐èdè Nàìjíríà mo ní lẹ́yìn ààrẹ igbákejì ààrẹ ẹnì kẹta èmi ò dárúkọ o ẹnì kẹta Senate President náà fẹ̀sùn olè kan Máyọ̀wá wọn lè ń wò mórí wọn Ẹlẹ́jogún Máyọ̀wá Dámilọ́lá mórí yín ẹ kú àbọ̀. Mo ní tó bá jó léèdè bíi Amẹ́ríkà ni àbí Australia àbí Germany àbí France àbí London ṣé ẹ tá ń sọ̀rọ̀ èyí kò ti ní fìwé lẹ̀ kọ́ sápò ń bẹ. Ṣùgbọ́n Nàìjíríà bó dé kóòtù gan yóò tún jàre ẹyin èmi wá béèrè pé arákùnrin tó lè jalè ṣówó tó fún ni àbókànwó pé kò ń lo agbára wò torí wọ́n ní ṣé gómìnà ló rán ó ní rárá wọ́n ní ṣé president senate ló rán ó ní rárá kí wá ló dé tó lọ rọ́ọ̀bù báǹkì ó nítorí pé tọ́ọ̀gì làwọn oníkọ́dà níye tọ́ọ̀gì Nàìjíríà tá a ti ń gbọ́ o ṣùgbọ́n àgbọ̀ tọ́ọ̀gì tó lọ rọ́ọ̀bù báǹkì rí òṣèlú wọlé dé Nàìjíríà òṣèlú wọlé dé oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó ṣá pro. Ẹni sì ti jẹ́ ilé ẹni ọ̀rẹ́ mi lẹ́wà obìnrin kékeré ló dábì lọ́wọ́ jọ̀wọ́ akọ́lá òyìn ló dábì lọ́wọ́ tó jẹ́ ṣíṣí. Ẹni sì ti jẹ́ ilé ẹ̀rọ mi jíjọ ṣíṣọ́ bí mo lẹ́yìn tẹ́ ẹ bá ti gbọ́rọ̀ yẹn dáadáa tó pọ́sibù tẹ́yìn gbọ́ jù mí lọ bó ló ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ńbo là ń lọ ṣóṣèlú kẹ́ ẹ máa pààyàn ní báǹkì wá ní ẹ̀yìn márùn-ún so àwọn tó mú tẹ́lẹ̀ yẹn wọ́n kàn káwọn yẹn ni ó láwọn márùn-ún láwọn lọ́rọ̀ àwọn tó ti wá ṣàtẹ́lẹ̀ ńkọ́ ìbéèrè mi ń béèrè nù o àwọn tó ti ṣàtẹ́lẹ̀ àwọn náà jalè yẹn ńkọ́
kó tó wá di pé àwọn márùn eléyìí yọjú òṣèlú nàìjíríà kọ́lọ̀kọ́ gbà wá bàbá bẹ́mi Oyèlẹ́yẹ mo mọ̀ rí yín o ẹ kú àbọ̀ orí ètò Ṣọ́wọ́nyá náà láwa o ibẹ̀ láwa ẹ má gbé kúrò mẹ́ẹ̀ Ṣàṣìnà ló ń bá wa dá sí lọ́wọ́. ọlọ́mọdé tó dúró sẹpẹsẹpẹ yìí kèmí ní tiẹ̀ kọ́ ó má jàjà nítorí fàájì ìsàlẹ̀ wa ẹni tó bá dìdọ̀ ọmọdé máa bá lọ kèmí ní tiẹ̀ kọ́ ó má jàjà o. oyin mama ọ̀yádùn oyin oyin mama ọ̀yádùn oyin ṣìkìṣìkì alóhùn mímu oyin mama ọ̀yádùn oyin. Bọ̀dá Ṣínà SSP bọ̀dá pé 60 years lọ́sẹ̀ tó kọjá 60 years ọdún mélòó náà gbà lọ́wọ́ yín ẹ̀yin táwọn mi wo ọdún mélòó Bọ̀dá Ṣínà gbà lọ́wọ́ ẹ̀yin ṣó mọ èjì mi ni ọdún mélòó Bọ̀dá Ṣínà gbà lọ́wọ́ yín Bọ̀dá Ṣínà pé 60 years ọdún mélòó náà gbà lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń wò mí wọn lè kọ́rọ̀ àwọn orin mọ́ mo jẹ́rìí àgbà ti dé. ọmọge tó nígbà tó jẹ́ figure 8 tó bá wò ó ní sí figure 18. òrùnbó àyà ẹ̀ ó dùn jọ sọ̀dọ̀. ọlọ́mọdé show me your back. Digi right, digi left, oya wẹ́rẹ́wẹ́rẹ́ kí a mọ́ sá. Jọ̀wọ́ show me your back. Mo mọ̀ pé tí Bọ̀dá Ṣínà tán bá wo báàkì tán wò ń gbà ohun tán ní show me your back tán bá wo báàkì yẹn nísìnyí àwọn kò ní wò lẹ́ẹ̀mejì. Ó mà ṣe. Ẹ̀gbọ́n báwo lèyàn ṣe ń dance with chess ọ̀daràn ẹ̀fẹ́ kó bọ́ ọmọ ọlọ́mọ kó dance with chess èmi ò sí mẹ́ o oppressor. Ẹ̀gbọ́n kẹtẹ́ ni wọ́n wí lábẹ́nú ó ní bí òkè bí òkè. Ìdí yàmùyàmù pẹ̀tàpẹ̀tà jẹ́ débẹ̀ kára sílé o. Ìdí yàmùyàmù pẹ̀tàpẹ̀tà jẹ́ débẹ̀ kára sílé o. Ẹ̀jẹ̀ débẹ̀ lẹ́yìn yìí. Àpọ̀jù tó jẹ́ lọ́dọ̀dù o. Ẹ̀jẹ̀ débẹ̀ lẹ́yìn yìí. Àpọ̀jù tó ṣọ́dọ̀ lọ́dọ̀dù o. Yàmùyàmù pẹ̀kàpẹ̀kà jẹ́ débẹ̀ kára sílé o. Ìjọ Ṣínà ẹ̀rọ Ṣínà ìjọ Ṣínà ẹ̀rọ Ṣínà ìjọ Ṣínà ẹ̀rọ Ṣínà àfọ̀dúró 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 èdè lẹ́jọ́.
adé mi ni ìyàwó ọ̀rẹ́ mi Adéwálé Ọlọ́lá ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò àkàsíyù bóò ni ó tọ́jọ́ mẹ́ta sẹ́yìn náà lọ́ọ́ yọ asáàtì ní ẹ fẹ́ trim down ẹ lọ workout olúwa fún mi lọ́wọ́ Bánkọ́lé Paul Olúfẹ́mi mo rí yín o ẹ kú àbọ̀ a kú ọ̀rọ̀ èèyàn o ẹ pẹ̀lẹ́ a kú tọ̀gá mi Christopher Ayọ̀délé bóò ní iṣẹ́ wà ijó ṣínà rèé ẹ́. àpèṣínà wá sórí ètò lónìí kó mọ̀ bá a wọ lọ bẹ́ẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà we nailed it kí mo sọ Nàìjíríà we hailed it mo ẹ sọ ẹ má dànù lóhùn Nàìjíríà kí ọ àlè nílé ẹ ẹnì kẹta lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló ṣẹlẹ̀ sí ṣó yẹ kó resign ni ṣó yẹ kó sá kúrò country ni àbó yẹ kó dákẹ́ bóyá dákẹ́ àwọn ọlọ́pàá ní kó yọjú wọ́n náà fẹ̀sùn olè kàn ẹ dákun bóde ẹ máa ń fẹ̀sùn olè kàn yàn ìwọ ló rán wa pé ká lọ kówó ìwọ ló fún wa níbọn tó ní á lọ lò ṣùgbọ́n wọ́n béèrè wọ́n ní ṣárákùnrin ló ràn yín ó ní rárá ṣó mọ̀ pé fẹ́ lọ jalè wọ́n ní rárá kí wá ló dé tẹ̀yìn lọ jalè àwa ni tọ́ọ̀gì ẹ̀ kí ló dé tẹ̀ wá dárúkọ ẹ̀ àwa là ń tọ́ọ̀gì fún ọmọ èèyàn rọra ṣọ́ra o politics Nàìjíríà ó ta bí ta. Majority ẹ máa gbọ́. Aago méjì kọjá ìṣẹ́jú mẹ́wàá lọ́dọ̀ tí àwọn àyín. Aago méjì ó kọjá ìṣẹ́jú mẹ́wàá lọ́dọ̀ tí àwọn àyín tá a wà yìí. Mo ní wọ́n gbé píjọ kan sórí Facebook. Ẹ̀rọ obìnrin kan tẹ́ bá ti wèdè tí mò ń sọ yìí obìnrin kan ọmọbẹ dání ọwọ́ ń gé fùfú iyán tiẹ̀ tún wá kọ́ fùfú ló ń gé ó fi ṣe kéèkì àwọn èèyàn ti sọ ìsọkúsọ lórí Facebook wọ́n lẹ́kìtì ní ẹgbọ́ sójèkìtì ẹ mọ irú ibi tí wọ́n ti á ẹyin wọn sọ kankan o wọn sọ kankan ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ṣọwọ́yá náà rèé o PC Pro àfijù òní fọ́tò ẹ kú àbọ̀ Mr. Kanayo Makanayo ẹ kú àbọ̀ PC Pro ṣẹwà orí ètò ṣọwọ́yá náà lẹ́wà yìí let's go on. I'm sorry for you. Ìmọ̀ràn rèé lẹ́nu Ṣínà Peter mo lọ́sẹ̀ tó kọjá a celebrate birthday Ṣínà Peter ń bí ó pé 60 years wọ́n jẹ̀ tún ṣeré fún ní Nàìjíríà yes Yomi Peter àbúrò rẹ̀ olórin kan ní Maryland níbí tẹ́lẹ̀ òun náà ló lọ́ kọrin fún ó pé 60 years òun ló fi àwọn ìmọ̀ràn yìí wà o PC Pro àwa o God bless you I can see you my brother. Cheers. Ọmọ ènìyàn yé o. Lọ ṣọ́ra o. Ayé tótó. I'm sorry o. Ayé tótó ayé kámẹ́rà yìí. Wọ́n bá ẹ jẹ́. Wọ́n bá ẹ mú. Ṣùgbọ́n tó bá rí wọn náà. Àmọ̀kú iṣẹ́ o. Àkúṣẹ́. Mo ní ayé tótó ayé àìkámẹ́rà. Wọ́n là máa bà ọ́ jẹ́ oníwọ̀n lè bà ọ́ jẹ́ wọ́n wá lóò yàgbẹ́ ònùdí èèyàn mẹ́rin ló rẹ́ṣì díàn President of the Senate mo lè mi ò ṣẹgbẹ́ òṣèlú o n ò sí lẹ́gbẹ́ kankan n ò bá wọn ṣe kankan ẹnikẹ́ni tó bá jẹ ipò ẹnikẹ́ni tó bá wà lásìkò kó ti dá afẹ́mi lè mímọ́ kó ti dá fáwọn aráàlú tó ẹni bẹ́ẹ̀ ọ̀dì tó bá wúwú kó lọ jẹ́ kó ti dáa fáwọn aráàlú ni ṣùgbọ́n èmi kan wá ń wo pé àwọn nǹkan tá ń jù sórí WhatsApp fún wa àwọn nǹkan tá ń jù sórí Facebook fún wa ṣé kò yẹ káwa gan jókòó ká máa wò pé kí ló ń ṣẹlẹ̀
ẹgbẹ́ yìí ẹgbẹ́ ọ̀hún wọ́n ń wá báyìí máa bà méjì ara wọn jẹ́. ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà náà ní tọ́ọ̀gì o, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lẹ́ni tó ń bá wọn rí ìgbìbò ń gbọ́n wò pé kí náà lè ṣe wọ́n wò pé tá a bá sanwó ta bu abáwọn eléyìí ká láwọn náà lè jalè lọ́fà. investigation ó ga. ṣé kò sí kámẹ́rà níbi tó ti rèé jalè níwọ̀n rójú àwọn èèyàn ń bẹ̀. tẹ́ ẹ bá wo bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn wọ́n kó àwọn èèyàn kan tán láwọn náà lọ jalè, àwọn náà ó ṣe kinní kan, àwọn kan wà láàjì, àwọn kan ṣe kinní kan. ó wádìí lánàá náà wá gbá àwọn 5 kan jáde. ẹni ẹ wá ní àwọn 5 yẹn làwọn lọ jalè. sóògùn àwọn tó mú tẹ́lẹ̀ náà ní míyà jẹ́ ńkọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. kọ́lọ̀ wọn mọ̀ gbà wá. ìbéèrè tẹ́mi béèrè ni pé ẹ̀ńtán ló rán wọn tí ọlọ́pàá lọ kó rán wọn táwọn èèyàn ló rán wọn. ìgbàgbọ́ bọ́ gan máa jẹ́ sọ̀rọ̀ bọ̀bọ́ yẹn ní okọ́ ló rá wọn o, pé torí pé àwọn jẹ́ tọ́ọ̀gì làwọn ṣe lọ jalè. náà orúkọ ẹ̀ńtán dá àwọn ṣó yẹ kó sá kúrò lórílẹ̀‐èdè ni àbí kó resign àbí kó lọ yanjú sọ́lọ́pàá. tó bá ṣe wọ́n ní ìwọ ló ṣe mẹ́ wọ́n pé kò lè ṣẹ̀yìn torí ẹ̀náwó yẹn ẹ̀náwó senate. Orímọ̀ládé gbẹ́gbẹ́ mi yìí o. Jésù ọmọ Ọlọ́run gbàdúrà mi. Orí ayọ̀ lẹ́nu Ṣínà Peters, orí ayọ̀ lẹ́nu ẹ̀ o. Èmi pẹ̀lú wọn ni yóò kọ́ orí Ṣínà Peters. ẹ̀gbọ́n bí wáyà bó ṣe ń fọ̀n bí èèyàn. Yẹmí Fọláhàn Vincent bẹ́ẹ̀ ṣe ń wọlé mórí yín ó ṣá prápra lónìí ó ta sánsán lórí ètò wa ṣé wọ́n yá mórí yín o ẹ kú àbọ̀. Orin ayọ̀ lẹ́nu tèmi gan ẹnu Ṣínà nìkan kọ́ lẹ́ ti gbọ́ orin ayọ̀ lẹ́nu èmi náà. ọ̀rọ̀ tún dé. Àtòtò àrèrè o, ìmọ̀ lùkùtù pẹ́pẹ́pẹ́pẹ́, ọmọ lóyún sínú yéyé bìsínà, àtúbàkọ́ bọ̀ nìyẹn òun, òdodo ọ̀rọ̀. Àtúnbàbọ̀. Ó yá àtúnbàbọ̀ ó dojú ẹ̀. Òṣèlú Nàìjíríà àtúnbàbọ̀. Ó kóṣù bíi mélòó sí tàbí máa yan gómìnà tàbí máa yan sẹ́nétọ̀ tàbí máa yan pírẹ́sídẹ́ǹtì. Ọ̀rẹ́ yóò ìbò lọ́jọ́ sí, ẹjọ́ ṣe ẹ̀rọ síkírà ìdè barista, ẹ̀nà ọmọdọ́mọ ni, àsìkò tó tún wá Ṣínà Peters, ẹlọ́gùn ni mo ṣe. Ó tó burú jù lórílẹ̀‐èdè ká ló lọ jalè ó lọ fọ́ báǹkì ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Lójú ọmọ aráyé kọ́ máa rí sọ. Kí n gbọ́. Èyí lè gòkè lójú ọmọ aráyé kọ́ máa rí sọ. Olówó lọ́wọ́ ìyọ̀dún ni. Bí ó pọ̀ tó láti lùlù yìí bọ̀ ẹnìkan orí wa. Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé ẹni kò lè lólé ayé tó. Wọ́n ní Ṣínà Peters Ogun ló ṣe ogun abẹ́nú gọ́ngọ́. wọ́n ní Ṣínà Peters Ogun ló ṣe ogun abẹ́nú. Ìjọba ọmọ ogun fún ọmọ ogun ṣùgbọ́n wọ́n lè parọ́ wọ́n dẹ̀ lè sòótọ́ àbí. Ìràwọ̀ mi ló tọ́ o. ẹ̀dákẹ́ ẹ̀rú nọ́ọ̀sì ẹ̀lọ́fẹ́nu dákẹ́ àsìkò lójó ìràwọ̀ lànà o. Ẹ̀dákẹ́ ẹ̀rú mọ́sí ẹlọ́gbẹ̀mú dákẹ́ àsìkò lóòótọ́ ìràwọ̀ lábẹ́ o. ẹ̀dákẹ́ ẹ̀rú nọ́ọ̀sì
kò sígbà tí ò bá mu ìràwọ̀ tó jù ràwọ̀ lọ ẹni ọlá ọládẹ́ǹdé mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀. ìràwọ̀ tó jù ràwọ̀ lọ. 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 màmá mèrìké wọ́n wọlé o Latifat Jùmọ̀kẹ́ Yusuf ìyá mèrìké bó ní iṣẹ́ wà kí wàá ní fọ́tò tẹ́ ẹ gbé sórí Facebook yẹn ń wọ̀ láìkí ẹ o ẹ sì wàá lè gbé sísà kan báyìí sí màmá Baridat bó ní ẹ kú òǹgbẹ àwẹ́kú mélòó báyìí ẹ wò ó ládìgbà táwọn ẹ ti bẹ̀rẹ̀ ń wò tí ì jẹ nǹkan kan bóyá wọn tiẹ̀ túnú rọ̀lẹ́ yìí wọ́n ṣìnú rọ̀lẹ́ yìí àdá ti jẹ wọ́n. Adébóyè jọ Sàlámì ọmọlára àmórí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ ẹ̀jọ́ ìṣínà yìí. iná ṣe rí ni ìyàwó mi ò bá wọlú ìfẹ́ tí mo ní sí ẹ. mo ní bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi kí pásítọ̀ Dáre Akíngbadé wọ́n ṣọjọ́ bí wọn lónìí ẹ bá ń kí wọn happy birthday to pásítọ̀ Dáre Akíngbadé ẹ bá ń kí wọn o lẹ́yìn ìṣínà eléyìí wọ́n play orin ọjọ́ lọ́jọ́ bí fún wọn ṣùgbọ́n mo fẹ́ kí ṣínà yóò play tán ni. ìfẹ́ tí mo ní sí ẹ. má ṣe gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ìyàwó àdúrótì ní lọ́jọ́ ìṣòro òlìlọ ọmọkùnrin bọ̀ obìnrin bọ̀ làǹtẹ̀láǹtẹ̀ má ṣe gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ má ṣe gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ìyàwó àdúrótì ní lọ́jọ́ ìṣòro òlìlọ ọmọkùnrin bọ̀ obìnrin bọ̀ làǹtẹ̀láǹtẹ̀ má ṣe gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ dálérú ọ̀rẹ́ òṣìṣà ìyàwó mi sílẹ̀ fún mi o. dálérú ọ̀rẹ́ ìyàwó ìyàwó mi sílẹ̀ fún mi o. àbí ṣọ́bíṣọ́ni mẹ́ta ni ọ̀rẹ́ ìyàwó ṣọ́bíṣọ́ni mẹ́ta ni irọ́ ló ń pa ojú bá pa kiri ìwọ náà fẹ́ ṣe ń bẹ̀ o. èyí tó ṣọ́kọ̀ rẹ̀ tó yàwó. Níyì Adéyẹlé mo rí yín o ẹ kú àbọ̀ orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà Ọ̀pẹ́yẹmí Olówódé mo rí yín ẹ kú àbọ̀ mo lẹ́yìn tó bá bóde ọ̀fẹ́ ńkọ́ ó bá dúà ẹ̀ tó bá bomi ìṣàwọ́ ó bóúnjẹ ibi tẹ́ ẹ bá wà yín náà orí ètò náà ni o àìparí ẹ̀ mo níbẹ̀ bá ṣe ń wọlé ẹ bá mi kí pásítọ̀ Dáre Akíngbadé ó ṣọjọ́ bí lónìí ẹ bá mi sọ pé ìgbà ọdún kan ẹ dẹ̀ ṣí ààrẹ ẹ láìkí ẹ. bàbá bàbá tó jẹ́ débísì junior ẹ̀dínyọlá ọmọ òjútà yọ̀ ní ẹ̀yọ̀fẹ́ ọmọ òjútà yọ̀ àwọn múyìwá àwọn yẹ̀sì bámi tọ́jú kàmọ́rọ́ tẹ̀ra yìí. J. Christo Clearpia, I can see you. Welcome to the show. This is live from Diagbona Radio TV. Ṣọ́wọ́nyá lètò tó ń lọ lọ́wọ́. Tẹ́ ẹ bá gbọ́ Yorùbá. Ṣọ́wọ́nyá ló ń lọ lọ́wọ́. Let's go there. Wọ́n ò mọ̀ o. Débísì wọ́n ò mọ̀ o. ẹ̀dínyọlá wọ́n ò mọ̀ o. wọ́n ò mọ̀ tó wà dé òótọ́ òótọ́ tó wà dé tán tí kò ló pọ̀ sí. olùtayọ̀ àgbò tó kẹ́yìn ni ó. agbára ló lọ mú wa. àbí ó gàǹgà. agbára ló lọ mú wa. àìjáde mọ́ adé. àìkórúkọ kúkúrẹ́ tó ṣe lọ́tún ló sì ṣe kékeré. olùtayọ̀ kò ní tì í ṣàbára. Òye yágbọ́n. ó ní tì í ṣàbára. Kò lè yágbọ́n o. àwọn ìgbà jù. Wọ́n ṣòkú oorun lásán. ìbàjẹ́ rẹ̀ ni wọ́n ń wá. Ìkísí rẹ̀ ni wọ́n ń ṣe. ìṣí rẹ̀ ni wọ́n ń ṣe. Ìbàjẹ́ rẹ̀ ni wọ́n ń ṣe. ẹ̀dá tó kojú àná wò kó. Ẹ̀bọ̀ra abọ̀ láṣọ. ẹ̀dá tó kojú àná wò kó. Ẹ̀bọ̀ra abọ̀ láṣọ.
dáadáa. Odúdáyọ̀ kọ́lé kan ó ga. Ìsọ̀lọ̀ lọ́wọ́ kọ́lé sí. Adébísí Kọ́lé kan ó ga. Ìsọ̀lọ̀ lọ́wọ́ kọ́lé sí. Oníkọ́lọ̀ ó gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ máa fàdúrà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ o. Adéwálé ọlọ́lá ọ̀rẹ́ mi ọkùnrin ọkọ adé mi ni olúwa fún mi lówó. Màmá tí bàbá tí mẹ́rin ẹ kú àbọ̀ sórí ètò. Bó ni áyúdèrè bọ̀bọ̀ òlọ́gbá bọ́ọ̀lù lónìí ni under 50 àwọn fúbọ́lá under 50 nìyẹn. Oh no, under 60 mo lọ́dún mélòó ni Sashina Peter gbà lọ́wọ́ ẹ. Sashina Peter bọ̀dá Sashina Peter ọdún mélòó ló gbà lọ́wọ́ yín. Àṣebẹ́dẹ́ wọn last week wọ́n pé 60 years ọdún èlò náà gbà. Ṣé o mọ age mi ni? Ṣé o mọ age mi ni? Ẹ kú àbọ̀. ilé adé láti foundation tó fi lórí dídẹ́. Òkèrè ló fi kọ́, kò wá sí fèrèkì ayọ̀ kan. Dáadáa. Gbogbo títì ní ilé adé. Jíjí ló fi kọ́, Gbogbo floor pátápátá. máa bú sókú tọ́ba. Irú ọ̀dà wo la dé fi kúlé? Ọ̀dà funfun láti Hollywood ní ìlú Amẹ́ríkà. Onílé ọ̀la o, onílé ọ̀la o. Mo mọ̀ pé ní bọ̀dà tún kúkú ọ̀dà funfun wọ́n ti fún ìkúnlé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ bá rántí àwọn ọ̀dà tá a fi kúnlé láyé gbà ó. Ẹ máa rí green, ẹ máa rí pink, ẹ máa rí purple, yellow, oríṣiríṣi ọ̀dà. Torí ẹ̀ kí ó máa gbá he. Àwọn ọ̀dà tó máa wò tó yẹ pé tó bá ń kàwé báyìí ìwé ló máa rí. Kọ́lọ̀ kó gbà wá. Ẹ kúnlé funfun, ẹwẹ̀yìn mi báyìí funfun ni. Adéwálé ọlọ́lá. Ẹ pẹ̀lẹ́ ẹ kú àbọ̀. Ti táwọn yọ, òṣìṣẹ́ kan náà mọ̀ wọ́n lọ́wọ́. Adémọ̀gbà tilẹ̀ Ògúntáyọ̀ tèmi ló ṣe. Onílé ọ̀la o, alágbàlá òkú. Àwọn ọkọ lẹ́bí dára jọ yìí. Ẹ̀gbọ́n fún. Àwọn fẹ́mi lẹ́bí sí tòní. Ọmọ mi sí lò. Àwọn kọ́lọ́mọ lẹ́bí kájọ jẹ́mọ̀ bá ròde. Àwọn kúlẹ̀ ẹni máa ṣẹ́wó jẹ́mọ̀ ní èyí. Lábùlábí tó fi dáńgá ó ńlá. Kọ́lé alárabàrà. Alásà ọkùnrin mẹ́ta. White House là ń lọ. Ilé funfun kẹlẹ́lẹ́. White House là ń lọ. Ilé funfun kẹlẹ́lẹ́. Bàbá mi yá Amẹ́ríkánù. Àìjá ló wà yìí. Wájú àfojúkú ló wòde. Bàbá mi Chicago. Ẹ̀jẹ̀ ló wà yìí. Sashina Peter ó ń bọ̀ ní UK ní July. Ṣé ilé ẹ̀ ló máa dé sí? Bọ̀dá mi Adéwálé ọlọ́lá. Ṣé ilé ẹ̀ ni Sashina Peter máa dé sí? Okay now, màá yọjú. I go show face. Ẹ̀jẹ̀ ló wà yìí. Wájú àfojúkú ló wòde. Sisi mi Londona. Ẹ̀jẹ̀ ló wà yìí. Wájú àfojúkú ló wòde. Pàdí mi Japan. Ẹ̀jẹ̀ ló wà yìí. Wájú àfojúkú ló wòde. Sisi mi Paris. Ẹ̀jẹ̀ ló wà yìí. Olójúgbà Bídèmí Samuel bó ni. Orí eléyìí tá a play yìí torí pásítọ̀ Dáre Akíngbadé tá a ṣọjọ́ bí lónìí kó tó di pa kásẹ̀ tó lẹ̀ àfẹ́bọ́lọ́ dúpẹ́ afẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run on his behalf bọ́lọ̀ ń jẹ́ ká lọ́jọ́ òní Ọlọ́run á dì méjì wọn tẹ́ ẹ bá ń gbọ́ wa níbikíbi pásítọ̀ Dáre Akíngbadé happy birthday orí ọjọ́ bí yín rèé.
Adéwálé Ọlọ́lá ó ní my house hotel. Àhá lè sọ. Tòrá ní kò sọ́dọ̀ tá ìfiwówó ní UK. Wọ́n ti ń gan le ju tàwọn ará Nàìjà lọ. Mo dẹ̀ mọ̀ pójú wọ́n tiẹ̀ lé náà láti ilẹ̀ wá àgbàbọ̀dúnmọ́ mú ẹ lọ primary school lójú ẹ ti lé. Kó gbóúnjẹ lóúnjẹ ní school gbà ń kó já pẹ́sù gbà lọ́wọ́ ọmọ ẹgbẹ́ kó gba ṣọ́ọ̀kì kó gba síléètì wọn. Èmi ò mọ̀ bóyá SSP bá ṣe àrẹ mọ̀ ní ìwọ béèrè apply fún send the application through me kí n bẹ send ẹ pé mo lọ́rẹ̀ẹ́ kan tó nílé bí hòtẹ́ẹ̀ ṣáwọn kárùwá wà bẹ́ẹ̀ ṣá kó wáyé pé bọ́ọ̀dà bá gbẹ́sẹ̀ léyàwó ẹ. Mo kí gbogbo yín lọ́kùnrin ló kí yín lóbìnrin o mo kí yín lọ́mọdé lágbà gbogbo ẹ̀ tẹ́ ẹjọ́ ìwà lórí ètò lónìí ẹ gbà wá bẹ́ẹ̀ bá ṣe wá lónìí mo lẹ́rọ wa kan ló ṣèṣe kú ṣe bọ́ ọlọ́run fún wa plan B náà la fi rọ́ọ̀nù prógrámù yìí Adéwálé Ọlọ́lá ó ní olóṣòdè ókè tí olóṣòwò bá dé bọ̀dá bá gbẹ́sẹ̀ léyàwó ẹ̀ nìyẹn tí ẹ bá ọ finally that's the only thing you have in this world ìyàwó nìkan ló ní tí bọ̀dá bá dẹ̀ gbẹ́sẹ̀ lé ó tán ó finish nìyẹn yes mo ní mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin tí ẹ jọ́ ìwà lónìí o yẹmí ẹ ṣeun ọmọọba adékèké ẹ ṣé o Adéwálé Ọlọ́lá ẹ ṣé Ọládẹrù Adéjùmọ̀ ẹ ṣeun Yẹmí Fọláhàn Vincent ẹ ṣé àdúpẹ́ ọ̀nà mi ẹ màmá ṣeun Làtífà Jùmọ̀kẹ́ Yusuf àdúpẹ́ Adébóyè jọ Sàlámì Ọmọlára ẹ àdúpẹ́ o Prince Adéníyì bàbá wọlé wọn mọ̀ Prince Adéníyì Murphy ìṣọ́ba lójú ẹ kú àbọ̀ sórí ètò n ò sì á rí bẹ́ẹ̀ wọlé ẹ má bínú máa recognize presence yín o Prince ò ṣe é fojú parẹ́ Prince Ọ̀túnba wọn ṣe é fojú parẹ́ àwo mi kan tún wọlé Yusuf Dayọ̀ ẹ kú àbọ̀ sórí ètò orí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé bólú àti round-up náà nìyẹn ẹ jẹ́ pàdé láago kan lọ́la lórí ètò yìí Ṣọ́wọ́nyá lágbára Ọlọ́run bàdáta ẹ̀rọ wa ti wà dáadáa gbà o ẹ rí pé mísíkì yẹn ò dún dáadáa bó yẹ kó dún ẹ̀rọ wa ti wà dáadáa gbà yẹn láago kan Maryland time lọ́la aago 6 Nigerian time aago 6 UK time níbi tádéwálé Ọlọ́lá wà aago 12 Houston Texas time àtàgò kan ní Canada time ẹ jẹ́ pàdé lórí ètò Ṣọ́wọ́nyá títí dìgbà náà o ojúure náà ṣíwowó ojúure náà fi máa wò wá agogo ayọ̀ ló wà máa dún lé wa o agogo ọ̀fọ̀ ò ní dún lé wa o ire lọ́tún ire lósì ló wà máa jẹ́ titi wa ayébẹ́lẹ́ ọ̀wá ìbá ń dá sọ̀rọ̀ yìí náà ayin. Kí ló dé?